Alara tìlú Ará níjọba ìbílẹ̀ Ìkọ̀lé Èkìtì, ọba Fátọ́ba kábíyèsí mà ti tú àṣírí bí ìṣẹ̀lẹ̀ àwọn ọba méjì ìyẹn onímọ̀jọ̀ ti ìlú ìmọ̀jọ̀ Èkìtì àti ẹlẹ́sùn ti ìlú ẹ̀sùn Èkìtì tí wọ́n pa ó mà ti tú àṣírí bó ṣe ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni kábíyèsí ní kì í ṣe pé òun pòórá, ó ní bó tiẹ̀ jẹ́ pé ń yìnbọn lu òun kò wọlé, ṣùgbọ́n àánú Ọlọ́run ló padà kó òun yọ. Lásìkò tí kábíyèsí ọba Fátọ́ba ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ láàfin ẹ̀ ni ló ti ṣàlàyé wípé ní ìjọba ìbílẹ̀ Ìkọ̀lé Èkìtì ó ní ìfẹ̀míṣòfò àti ètò ààbò tó mẹ́rẹ̀ẹ́ ti wá lékè ń kà sí i. Ó ní èyí ló jẹ́ kí àwọn bí ìlú bíi 25 communities táwọn wà níjọba ìbílẹ̀ Ìkọ̀lé Èkìtì ló jẹ́ káwọn panupọ̀ kí gbogbo àwọn orí adé káwọn dìde sí ọ̀rọ̀ náà. Kábíyèsí láwọn fọ̀rọ̀ tó àwọn ọlọ́pàá létí pé ṣé àwọn lè ṣèpàdé lórí ètò ààbò káwọn dá sí ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ni láwọn ọlọ́pàá ní àwọn lè dá sí ètò ààbò, kì í ṣe ọ̀rọ̀ ọlọ́pàá nìkan, ti gbogbo aráàlú àti ọlọ́pàá náà ni. Kábíyèsí dé ìdí èyí ló jẹ́ káwọn pe ìpàdé ètò ààbò lórí báwọn yóò ṣe fòpin sí ìfẹ̀míṣòfò àwọn Fúlàní ajínigbé. Ṣùgbọ́n tó ní lásìkò táwọn ń ti bí ìpàdé náà bọ̀ ní làwọn kàn rí àwọn ajínigbé tí wọ́n dá wọn lọ́nà lójijì. Kódà wọ́n ní ọ̀rọ̀ bí ọ̀kan lára àwọn ọba náà tó jẹ́ ọ̀mọ̀wé tó fẹ́ di ọ̀jọ̀gbọ́n bí yóò ṣe kúrò nílé ìwé Federal University Technology tó wà ní Federal University of Technology Àkúrẹ́ FUTA tó wà ní ìlú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo lọ sí ilé ìwé Federal University of Ọ̀yẹ́ Èkìtì fóyè ilà wọn sọ lọ́wọ́ tí àwọn ajínigbé náà tó fi dá wọn lọ́nà lójijì tí wọ́n yìnbọn. Kábíyèsí ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà yín òun ẹlẹ́sùn àti onímọ̀jọ̀ àwọn sá padà pẹ̀lú mọ́tò àwọn táwọn sì sá lọ síbi tí àwọn ọlọ́dẹ ìbílẹ̀ àwọn tí wọ́n dúró sí tó ti ń ṣọ̀nà. Ṣùgbọ́n wọ́n ní báwọn ajínigbé náà ṣe ń bọ̀ níṣẹ́ làwọn ọlọ́dẹ ìbílẹ̀ ni wọ́n mà ní àwọn ò lè kojú àwọn ilé ìbọn tó wà lọ́wọ́ ó lágbára o, tí wọ́n sì sá lọ fún àwọn ajínigbé náà. Ọba Fátọ́ba ní bóun ṣe wẹ̀yìn pé kóun wo àwọn ọmọ méjì tó kù pé káwọn ọwọ́ náà báwọn á ṣe sá lọ lórí pọ́n ti dàbọ̀ bò wọ́n sì ti wà ní àgbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀. Kódà ọ̀nà dàgbọ́n náà bòun náà ṣùgbọ́n kò wọlé sára òun tí orí sì kó òun yọ. Kábíyèsí wá jẹ́ kó dìímọ̀ o ipe onímọ̀jọ̀ àti ẹlẹ́sùn tí wọ́n kù yìí tí wọ́n wàjà yìí ó ní wọ́n fẹ̀mí ara wọn lélẹ̀ ni o fún ààbò ìpínlẹ̀ Èkìtì tó sì ní títí ayé ènìyàn àwọn kò ní gbàgbé wọn. Ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá tí wọ́n gbọ́ ọ̀rọ̀ tí ọba Fátọ́ba ń sọ yìí ni wọ́n sọ kódà pé kábíyèsí ní ìjẹun àgbà lára ju àwọn ọba méjì tó kù lọ, tí wọ́n sì ń sọ wípé ọlẹ́yìí kọjá ọ̀rọ̀ àánú Ọlọ́run tó ń sọ wípé òun ni kò jẹ́ kọ́ta àbáwọlé sóun lára o, nítorí pé kò sí ọ̀rọ̀ tá àbá nínú Bíbélì. Wọ́n máa ń gba àwọn ọba yòókù nímọ̀ràn pé kẹ́kẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́ ọba Fátọ́ba o, káwọn náà máa dira o kí àwọn ajínigbé tí wọ́n ń ṣọṣẹ́ kiri báyìí kí wọ́n má bàa fi wọ́n ṣẹ̀sín.